Your mom won't need the advice. Inú mi dẹ̀ máa dùn tẹ́ bá kọ́mẹ́ǹtì advice yìí, wọ́n bá mi kọ́mẹ́ǹtì abẹ́ fídíò yìí. Mò ń wò ni pé kí ni mo lè ṣe báyìí. Ìkan náà professor wa kọ́lọ̀mbà ṣe dáadáa fún wọn tí wọ́n já sí pé markaz ni wọ́n ti kíw gẹ́gẹ́ bá ti gbọ́. Tó bá sì yanjú ọ̀rọ̀, àwọn náà máa ń yanjú ọ̀rọ̀ dáadáa, àwọn sì ń wá àtúnṣe fún oníkálukú. Àwọn bàbá wa yìí ó wá fún wa advice kan nípa professor míì. Ó jọ advice, ó tún jọ bí pé ó tún jọ tahadi pé challenge. Èmi wá wò pé okay. Advice tó fún wa yìí àti challenge wọ́n sọ yìí nípa professor Abiamoaye. Ìyá Abiamoaye o. Ìdí professor fún wa advice sí náà ni pé professor Abiamoaye àwọn tó kọ́ ní kéwú ní máa ń correct wọn, kódà àwọn tí wọ́n kàn wé mọ̀ pé ilé ó mọ kéwú púpọ̀. Nígbà yìí wọ́n á fẹ́ máa correct tó bẹ́ẹ̀. Ìyí tí mo wá ń rò sí ni pé àwọn professor tí wọ́n fún wa ní advice yìí kò ń ṣe kan kò ń ṣe méjì ní àwa tí a pro kéwú làwa kò mójútó, a sì dúró a sì ń kọ́ sí. Àwọn náà ti sọ̀rọ̀ kan rí ńgbà kan tí ẹ pé èmi náà wà náà tó jáde pé ọ̀rọ̀ yóò correct. Wọ́n sì jáde wọ́n dẹ̀ tún ṣe. Kí làwọn náà sọ wípé Sheikh Adam huwa mujaddidu asrihi wa laysa bi a'lami asrihi. Pé Sheikh Adam àwọn ni wọ́n jẹ́ reformer àgbà wọn, àmọ́ kì í ṣe àwọn ni wọ́n ní mọ̀jú ńgbà wọn. Ọ̀rọ̀ yẹn lásán èmi rò pé ọ̀rọ̀ eléyìí ò bá ìmọ̀ mu. Kí ni ìdí tí ò fi bá mọ̀ mu ni pé nínú ìtàn tó bá lọ ka ìtàn pa àwọn mujaddidu àti ta ni ó lè jẹ́ mujaddidu, ẹni tó bá jẹ́ mujaddidu nígbà kan òun ló gbọ́dọ̀ nímọ̀ jù ńgbà wọn. Gẹ́gẹ́ bí wípé al-Imam Suyuti rahimahullahu ta'ala, tẹ́ bá lọ ka tírà àwọn al-Muzhiru fil lugha, Imam Suyuti sọ wípé an-nabiyyu fi zamanihi a'lam min ghayrihi. Annabi tó bá wà nínú ìgbà rẹ̀ òun ló máa ń nímọ̀ jù nínú ìgbà rẹ̀. Wa yuhitu bi lugha asrihi wa lugha qawmihi wa lughati qawmihi. Òun sì ni yóò sì nímọ̀ jù nípa èdè àsìkò rẹ̀ àti èdè àwọn ìjọ rẹ̀. Ló fi já sí pé báwọn Lárúbá ṣe jẹ́ Lárúbá tí wọ́n ya kíní tó yẹn náà, Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ń bá àwọn sàhábà rẹ̀ sọ̀rọ̀, wọ́n tún máa béèrè nípa àwọn alfáàzù kọ̀ọ̀kan tí ń lò nípa láfùsù tó lò yìí kí ni ìtumọ̀ rẹ̀, láfùsù tó Ọlọ́run bá lò yìí kí ni ìtumọ̀ rẹ̀. So táwọn professor yẹn bá ń sọ fún wa wípé Sheikh Adam àwọn ni mujaddidu asiru wọn, àwọn gbà, àmọ́ kì í ṣe a'lamu ní asiru wọn. Tànà kúdùnú kò bá mímọ̀ mu. Tẹ́ ẹ bá sì gba ọ̀rọ̀ yẹn wọlé as a professor, ẹ̀ ń dójú ti àwa tá a jẹ́ oníkéwú. Táwọn tí wọ́n ń ṣe oníkéwú bá ń wá, táwọn náà jẹ́ professor, tó bá ń wádìí ọ̀rọ̀ tó bá rí pé ọ̀rọ̀ yóò bára wọn mu, ẹ̀ ń dójú tì wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn jáde, wọ́n jáde wọ́n tún ṣe kí ẹ̀ǹgẹ̀ táwọn sọ ni pé àwọn àfa àwọn ń gbà yẹn náà, ṣùgbọ́n àwọn àfa àwọn bẹ̀rẹ̀ àfa mujaddidu ò bá wà, mujaddidu á tún jù ú lọ. Gbogbo àwọn àfa tó kọ́ Sheikh Adam kéwú kọ́lọ̀mbà ṣe dára fún àwọn náà padà ṣe inú wọn tó ń sọ kí eléyìí tó mọ̀ yìí ti kọjá ń ta kọ àwọn àfa yẹn gbà. So ẹ̀yin ẹ̀ lè da ọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ rú. Mujaddidu ìgbà kan òun náà ó dà gẹ́gẹ́ bí ànábì ìgbà rẹ̀ ni, kò sẹ́ni tí ó mọ̀ tó. So ẹ̀yin lẹ wá ń fún wa ládvice nísìn nípa professor Abiamoaye. Ẹ̀yin Abiamoaye o. Professor Abiamoaye yìí sì yẹn ní àwọn tó bẹ̀ láti ṣe correction fún bóyá ní academic field o, tó bá dọ̀rọ̀ mímọ̀ Professor Abiamoaye àìmọye ìgbà ni wọ́n ti gbé ẹnu wọn sọ́hùn pé káì má sọ bẹ́ẹ̀ mọ́. Èmi fún kékeré yìí náà mo ṣe research kékeré nípa ọ̀rọ̀ Kùránì Yorùbá, kò ṣe Kùránì Yorùbá, tí mo rí pé irọ́ lélẹ́yìí, eléyìí ò bá mọ̀ mu, kò sí tó fà lórí fanfalakọ̀ tó tú
táwọn bàbá yẹn tú mo rí pé òdo rèé tẹ bá sọ pé ká máa tó fún wọn ní àtúnṣe ṣe bí ìkànnà àwọn àfáwà lélẹ̀ tó ṣe tíra yìí tawdihul bayan fima yaltabisu ala al-adhan Sheikh Muti'ullahi Isa Esinobiwa, to the best of my knowledge wọn kì í ṣe professor but wọ́n kó sí professor lẹ́nu ṣé wọ́n advice tí wọ́n ń béèrè sí ni pé ṣé kí n lọ sọ tíra yìí nù ní báyìí wọ́n ti kó professor wọ́n ti kó wọn lẹ́nu báyìí mo wò bóyá kí lọ sun tíra yìí ná ẹ wọ́n fẹ́ kí lọ sun tíra yìí ná kí n tẹ̀lé advice àwọn prof wa ẹ lè bá mi comment sísàlẹ̀ pé ṣé kí n lọ sun tíra yìí ìwọ tó bá jọmọ kí ó lásìkò yìí tó ní nínú tíra yìí bí àwọn amòtúnwòlá ṣe ń kó sí Professor Abiamoaye lẹ́nu lọ́tún kó sí Dr. Ògbómọ̀ṣọ́ náà lẹ́nu akramakumullah àwọn náà tún jẹ́ lórí ọ̀rọ̀ akúnlẹ̀fóbi àwọn ọmọ wọn táwọn náà tún fẹ́ dìfẹ́ǹdì àwọn àfá wọn àwọn náà tún jẹ́ tẹ́ bá ti ẹ̀rí méjì ẹwà àfá àtọ́lé àṣíyà níbi tí Professor Abiamoaye ti ń sọ wípé karamallahu wajhahu àtàlẹ́ ìsọ̀lám tíra ṣíyà ni wọ́n gbé jáde tíra sọ yìí Bukhari Professor Abiamoaye tún sọ wípé irọ́ o àwọn nùsáàkì nítorí pé Ibn Kathir sọ báyìí Ibn Kathir tẹ́ lò gan tún rọ́ǹgì as a professor wọ́n dojú tì wá sáà àwọn ẹgbẹ́ ọkọ̀ bá ṣe advice fún but sáà sáwọn tíra yìí àti wọ́n náà tó gbọ́ mi ṣé ká sọ wọ́n nù ni àti fídíò àfàtọ́lé àyẹn náà tí professor implicate bí sọ yìí Bukhari pé ọwọ́ ti wọ́ ṣé ká lọ yọ fídíò yẹn Facebook báyìí ni torí generation máa bá o àbí mò ń rò ó àbí ta ló fẹ́ tíra yìí tó fẹ́ kí n fóun owó àmọ́ wà all right last salamu alaikum.